Ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ sí apá kejì kéèsì Catherine Knight àti John Price tá à ń sọ lọ. Ibi a sọ̀rọ̀ dé ni pé ńgbà John wọlé lálẹ́ ẹjọ́ yẹn ńgbò lọ bí iṣẹ́. Ṣé mọ̀ pé òun àti Catherine ti jà tí Catherine gún lọ́bẹ? Ńgbò débi iṣẹ́ àwọn ará ibi iṣẹ́ ẹ̀ sọ fún pé kó mọ̀ lọ lé pé ó ti mọ̀ wẹ́ni tẹ́jọ́ ń gbé. Àmọ́ kò sáà ní sun títì. Ó bá sọ fún wọn pé bóun ṣe ń lọ lé yìí bẹ́ẹ̀ bá ti rí un, a jẹ́ pé Catherine ti pa òun kílẹ̀ ò tó mọ́nu o. Ńgbò òdìjọ́ kejì tó yẹ ó wábi iṣẹ́, àwọn ará ibi iṣẹ́ ò rí kó wábi iṣẹ́. Wọ́n bá ń sọ láàrin ara wọn pé ẹ wà lánàá ńgbà John ń relé ọmọ sọ báyìí àbí ó ti ṣẹlẹ̀ ni pé ẹ wá jẹ́ à lọ ilé rẹ̀ ká lọ wò ó. Wọ́n bá yan àwọn kan kí wọ́n lọ ilé rẹ̀. Nígbà àwọn yìí ò tiẹ̀ ti ń débẹ̀ lẹ́nu ọ̀nà náà ti bá ẹ̀jẹ̀ ní wọ́n bá sáré pé àwọn ọlọ́pàá. Nígbà àwọn ọlọ́pàá tí wọ́n ò débẹ̀ ṣẹ́ mọ̀ wọ́n máa ń pè nǹkan kan ní welfare check tó jẹ́ pé bí èèyàn bá léèyàn níbì kan tẹ́ ẹ̀ gbúrò ẹ̀ bóyá ó yẹ ó wà lé bí ẹnìkan ní ìsìn ọkùnrin yẹn ó ṣẹ̀ṣẹ̀ kú ní bí ọjọ́ méjì sẹ́yìn ọ̀rẹ́ ọ̀gá mi kan ó yẹ gbogbo wọn jọ lọ Nàìjíríà ní bọ́kùnrin yìí wọ́n ṣáà pé nígbà wọn ò rí pé nípa àwọn ọlọ́pàá nígbà wọn ò débẹ̀ bọ̀dá yìí ti kú ó ti kú sínú ilé. Torí náà wọ́n máa ń ṣe welfare check téèyàn bá ń dá gbé tẹ́ ẹ̀ bá gbúrò ẹni náà àbí irú ohun tó ti fi fohùn lẹ̀. Nígbà àwọn ọlọ́pàá ṣáàdé bẹ́ẹ̀ pé káwọn lọ wò pé kí ló ṣẹlẹ̀ ní táwọn ọlọ́pàá bá ẹ̀rù Ọlọ́run ọba yìí. Nígbà àwọn ọlọ́pàá ṣàwọ inú ilé kódà wọ́n ròyìn pé ní táwọn ọlọ́pàá yẹn tójú wọn rí ẹnu wọn ò lè sọ. Débi pé ńgbà tí wọ́n ò fi parí ìwádìí lórí iṣẹ́ yẹn àwọn ọlọ́pàá yẹn wọ́n láti máa pàrọwà fún wọn ni wọ́n láti ṣe therapy fáwọn ọlọ́pàá wọ́n láti ṣe counseling fún wọn torí tójú wọn rí wọn rírú ẹ̀rí láyé wọn. Nígbà wọ́n wọlé wọ́n bá Catherine ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà kò jára ayé mọ́ kò jára ó ti lo oògùn ó gbó oògùn jẹ ó fẹ́ para ẹ̀ ìyẹn sì ń dà. Nígbà wọn ó kó John ẹ̀yin tèmi mi ìgbọ́rú ẹ̀rí láyé mi o. Ọlọ́pàá tó wọbẹ̀ ó bá ṣé ẹ mọ̀ tí wọ́n bá pa ẹran léyá ṣé ẹ mọ̀ pé awọ ẹran yẹn wọ́n máa yọ odidi awọ yẹn sọ́tọ̀ tí wọ́n wàá so kọ́ báyìí tí wọ́n so tí wọ́n sa wọ́n máa fi ṣe àwọn láyé àtijọ́ wọ́n máa fi kírun. Bẹ́ẹ̀ ló bá ṣe rí ẹran ara wa yìí wọ́n sì bí ìgbà téèyàn bá ṣé pọ̀nmọ́ láàpè ìmọ̀ tá a fẹ́ pè tó bá ní wọ́n skin èèyàn téèyàn yọ ọ̀bẹ fẹ́lẹ́fẹ́lẹ́ tó yọ gbogbo àwọ̀ ara kúrò lódidi janto bẹ́ẹ̀ ó skin ẹ̀ alive ó yọ gbogbo ẹran ara yìí àbí báwo mo ṣe fẹ́ sọ ẹran ara yẹn sì wà mẹ́ ṣùgbọ́n gbogbo awọ tó bo ara yìí ó sì yọ ó sì sókọ́ sókè. Wọ́n wá bá òkú John lẹ́lẹ̀ wọ́n kàn bá ìṣù ẹran lásán lódidi bẹ́ẹ̀ àmọ́ gbogbo ohun tí ẹ ń pè ní àwọ̀ yìí gbogbo àwọ̀ wa àbí skin àbí àwọ̀ gbogbo àwọ̀ táwọn ní àwọ̀ fẹ́lẹ́ bonú àwọ̀ ara ó sì yọ lódidi ó sì sókọ̀. Catherine ò kú o oògùn tó lò kò pa àmọ́ wọ́n sáré palẹ̀ mọ́ wọ́n gbé lọ ilé ìwòsàn. Nígbà tí wọ́n ń ṣèwádìí wọ́n rí pé òkú John tí ẹ ń wò lẹ̀ yìí kò sórí ń bẹ̀ orí John dà. Nígbà wọ́n ń wọlé kiri wọ́n bá orí John ní inú kòkò sásùn tó ti ń sè wọ́n bá lórí iná nínú kòkò sásùn ó ń ṣe orí ọkọ rẹ̀ lọ́wọ́ ọkọ náà lásàpè torí wọ́n ti ń fẹ́ra wọn kí ó ti lé lọ́dún 10 lábẹ́ òfin dẹ̀ rèé lọ́pọ̀lọpọ̀ ní àwọn ìlú òyìnbó tẹ́ bá ti jọ gbé pọ̀ tó ti joṣù 6 lọ nílùú ti bá níbí ó dẹ̀ rí bẹ́ẹ̀ náà lamẹ́ríkà mi ìlé sọ́lọ́ Australia wọ́n máa ń pè ní common law husband lójú òfin ọkọ àtìyàwó ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé wọn ò rèé kọwọ́bọ̀wé àbí wọn ò ṣe ìgbéyàwó. Náà bá orí John ní ibi tó ti ń sọkútù nínú ìsásùn lórí iná. Nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ṣèwádìí ìwádìí fi hàn pé nígbà John wọlé tẹ́ bá rántí gbò wọlé gbogbo ẹ̀ dúdú ńgbò wọlé lálẹ́ ẹjọ́ yẹn ó sùn àtọjú oorun ni Catherine ti fọ́ nǹkan mọ́ lórí ló ti ń gún lọ́bẹ. John rá bàbà ó dìde ó sáré wọnú àgbàlá torí wọ́n rí àpá ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó ṣe kán sílẹ̀ ó náà fi rí ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀nà àmọ́ ṣe mọ̀ pé ẹni tán ti gún tó ti rẹ̀
kò sí agbára mọ́. Catherine tún mú ó wọ́ wọlé padà, ó kúkú wá yánkì ẹ̀. Nígbò wá pa tán, awọ ara ẹ̀ ó wá yọ, ó yọ bí ìgbà téèyàn fẹ́ fi ṣe, bí ìgbà téèyàn bá fẹ́ ṣàfẹ́ yọ awọ láti fi ṣe nǹkan míì, ìmọ̀ tó fẹ́ fi ṣe. Ó wá mú díẹ̀ nínú àwọn ìkìlì ẹran ara rẹ̀ àtorí tó ti bọ̀, ó fi ṣe oúnjẹ fún àwọn ọmọ John. Ó wá kó sórí ibi tí wọ́n ti ń jẹun. Ó forúkọ wọn sẹ́gbẹ̀ẹ́, ó wá lo oògùn ìpè kóun náà kúkú kú, àmọ́ pé táwọn ọmọ ń bá dé, àwọn ọmọ wọn ó jẹnu ẹran bàbá wọn. Ẹ rí i pé ó dẹ̀ bí àwọn ọmọ tiẹ̀, ó láwọn ọmọ tiẹ̀, ó lọ́mọ méjì o. Nígbà tí wọ́n ṣàdélé ẹjọ́, ó bá ń sọ fún wọn pé òun ò rántí n tó ṣẹlẹ̀. Àwọn psychiatric, àwọn tí máa ń wo àwọn alárùn ọpọlọ, tí wọ́n ṣàyẹ̀wò fún wọn, wọ́n ló ní borderline personality disorder. Àwọn tó jẹ́ pé bí ẹ̀mí méjì ní ń gbénú wọn, bíi bipolar. Jury, wọ́n ń pààrọ̀ jury níbi ẹ̀ ń pààrọ̀, torí pé àwọn míì ní tójú wọn rí ẹnu wọn ò lè sọ. Àwọn tó yẹ kí àwọn 12 tí wọ́n máa ń pè tí ó yẹ kí wọ́n gbọ́ ẹjọ́ kí wọ́n wá dájọ́, wọ́n yọ wọ́n ní nítorí pé ẹ̀mí wọn ò gbé. Gbogbo àwọn ẹ̀rí yẹn ẹ̀mí wọn ò gbé. Kódà àwọn ọlọ́pàá tó ṣèwádìí wọn ò rírú ẹ̀rí. Àwọn míì fi ṣẹ́lẹ̀, àwọn míì wọ́n lọ rí àwọn tí ọmọ pààrọ̀ wà fún wọn, àwọn kánsẹ́lọ̀, nítorí pé kíní yẹn kò kúrò lẹ́mìí wọn. Ó kà wọ́n láyà. Síbẹ̀ Catherine kò tiẹ̀ ṣe bí ẹni pé nǹkan kan, kò tiẹ̀ ṣe bí ẹni pé nǹkan tóun ṣe nǹkan ńlá ni. Adájọ́ yẹn ní ó dájú, kò tiẹ̀ gbà pé òun ṣe nǹkan kan, ó ṣáà lóun ò rántí náà ni. Torí náà àwọn oníwèé ìròyìn ní gbogbo Australia, orúkọ tán fún ni Australia's Hannibal Lecter. Tẹ́ bá mọ Hannibal Lecter, mo ìmọ̀ bóyá ẹ ti wo àwọn fíìmù Silence of the Lambs nǹkan kan. Ìyẹn kan wà tó jẹ́ pé iṣẹ́ burúkú tó ṣe náà nìyẹn tí máa ń pààyàn pàkúpà. Àwọn kan wá ní kò yà wọ́n lẹ́nu pé ọ̀rọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀, wípé torí pé bí wọ́n ṣe tọ́ dàgbà, irú ilé tó gbé dàgbà, irú àárín àwọn tó gbé dàgbà, tó jẹ́ pé ojoojúmọ́ ìjà, ojoojúmọ́ kan mutí, kan àwọn tó kọwọ́ bọ̀ lára tí wọ́n da ìrìn àjò ẹ̀rú. Ó tún jẹ́yàn tó jẹ́ onínú fùfù, ó máa ń tètè bínú. Ó tún wá jẹ́yàn tó tún wá ṣiṣẹ́ ní abattoir, tó jẹ́ pé ó ti mọ̀ ń pa béèyàn ṣe lè kun odidi màálù láì mọ̀ lára. Ó tún wá jẹ́ èèyàn tó jẹ́ pé gbogbo àwọn tó mọ̀ ọ́n fẹ́ náà, bíi nínà, bíi kó gún wọn lọ́bẹ, bíi kó ṣe ìjà, wọ́n mọ̀ fún yẹn náà. Ó tún wá fẹ́ràn kó mọ fọ̀bẹ ṣeré, kó mọ fọ̀bẹ dára. Gbogbo àwọn nǹkan yẹn lápapọ̀ ló jẹ́ kọ́rọ̀ Catherine kò rí bó ṣe rí. Wọ́n ló ti lè tètè bínú jù, onínú fùfù ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kéèsì Catherine Knight yìí wọ́n sì rí irú ẹ̀rí ní Australia. Mi ì tiẹ̀ rò pé mo gbọ́ rí. Mo ti gbọ́ àwọn kan tó súnmọ́ bẹ́ẹ̀ rí, àmọ́ pé kó jó obìnrin, kó tún wá jẹ́ ẹni tó ń fẹ́, ó tún wá mú orí ẹ̀, ó tún sè, ó tún wá fẹ́ fáwọn ọmọ ẹ̀ jẹ, ó wá pátán nìyẹn, ó tún wá kún, ó tún nà fẹ́lẹ́, awọ fẹ́lẹ́, ó bó awọ ara ẹ̀. Àwọn èèyàn wá ń béèrè pé ṣé wọ́n bí bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀mí burúkú yẹn, àbí n tójú ẹ̀ rí ló jẹ́ kó máa hùwà bẹ́ẹ̀, àbí n tójú ẹ̀ rí ló jẹ́ kó ṣe n tó ṣe yẹn. Kí lẹ̀yin rò? Ṣé ẹ ti gbọ́rú ẹ̀ rí? A mọ̀ pé àwọn tí máa ń ṣe ritual killing ní ọ̀dọ̀ wa, àwọn tí máa ń jíyàn gbé, tí wọ́n máa ń yọ ẹ̀dọ̀, yọ kíní kan tí wọ́n fẹ́ fi ṣe oògùn owó, àwọn tí ń ṣe oògùn owó nǹkan kan lọ́dọ̀ wa, a mọ̀ pé àwọn náà ẹ̀mí èèyàn ò jẹ́ nǹkan kan lójú wọn. Tó bá jẹ́ pé wọ́n máa ń dọkumẹ́ǹtì kíní ní tó yẹ pé a lè rí, kódà àìmọye serial apààyàn tá a máa ní Nàìjíríà. Kí lẹ rí sí kéèsì? Ẹ rí pé ó lágbára. Obìnrin ó wà lẹ́wọ̀n o, bẹ́ẹ̀ sì ni ó kù sí, torí pé wọ́n ní wọ́n ní tú sílẹ̀ títí láéláé. Kí lẹ rò? Ẹ jẹ́ n gbọ́, màá tún mú kéèsì mi wá. Ire o.